أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. أتوقفنا الله سبحانه وتعالى أترك لهم أتجر النبي محمد صلى الله عليه وسلم أتان صحابة الكرام أتيان تنويدادة اليوم lẹ́yìn eléyìí akẹ́rọ akú dédé àkókò yìí abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ọlá àti àánú rẹ̀ wípé ní kí ó fi dáadáa rẹ̀ kárí oníkálukú wa kó má sọ wá nù kó sì má ṣe wá ní àtúrọ́ tàbí èlùbọ́ àwọn tó ṣe wípé ní gbogbo ìṣẹ̀mí ayé tiwọn láti sáàwá kinní kan fi bo àṣírí ìbàjẹ́ àbí fi gbé àánú àbí láti fi ṣe ìrànlọ́wọ́ fún ìfẹ́ ẹnu wọ́n fẹ́ máa polówó fún ayé òun náà ni gbogbo wàhálà ayé tiwọn. Ọlọ́run subhanahu wa ta'ala kí ó ṣàánú wa ńbẹ̀. Eléyìí tá a mú wá fún wa yìí òun náà ni fídíò kan tí ó gba ayé kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípa ọ̀rọ̀ ìkànnú àwọn àfáà ní ilẹ̀ Yorùbá, most especially nílùú Ọ̀fà. Bàbá náà ó jẹ́ ìkànnú àwọn tó ṣe wípé báyìí ó bá sọ̀rọ̀ rẹ̀, most especially àwọn tí wọ́n jẹ́ onísúfí, ní gbọ́ láyé yìí kí wọ́n fi ìtẹ̀lé tọlọ́hun lọ́nà tó fẹsẹ̀ múlẹ̀ bá Ànábì ti ṣe kí wọ́n fi ròyìn bàbá hùn. Ní gbọ́ láyé yìí kí wọ́n wá wò pé nítọ̀ bọ́lọ̀ ń ṣe wí bá Ànábì rẹ̀ ṣe wí rèé kàn fi tẹ̀lé kàn fi sọ̀tàn bàbá hùn. Bí àwọn nǹkan tó tako ìjọmi èèyàn gẹ́gẹ́, bí àwọn nǹkan tí ò bá ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ànábì rẹ̀ lọ, òun náà ni kí ni ó máa fi ń ṣèròyìn bàbá náà. Irú ẹ̀ lèyí tí a fẹ́ múra fúnra wa lẹ́nu yìí náà. Lórígun bí yìí á pèrè wá sákèsí pé nítorí tọlọ́hun sórí bí wọn náà ti ń ṣayé lọ bí mìíràn ti ń ṣayé lọ yìí nítọ́ dáa ni wípé ntí ọmọ jẹ́ ntí ò dáa kíyàn jìnnà sí o kó mọ́ zà wá láàrẹ̀ rárá bó ṣe lè wọ́ ọmọ kíyàn mọ́ dé díẹ̀ èyí tí ò bá ṣe jìnnà sí kó mọ́ gbé sáfáwọn èèyàn nù gbèsè ayé ara rẹ̀ èyí tó bá wá ṣe wípé ní ó ṣe jìnnà sí àbí ó tọ́jú rẹ̀ pamọ́ fá títí àwọn nǹkan àmọ́dé rẹ̀ gbogbo àwọn tó bá ń ka àmọ́dé rẹ̀ nǹkan wọn jẹ́wọ́ fún wọn kọ́ mọ́ sòótọ́ fún wọn. Ó dáa jù kọ́ mọ́ pọ́njẹ́bẹ̀ lẹ́kísà kọ́ mọ́ dá irọ́ kọ́ mọ́ dá aṣọ kọ́ mọ́ dá abo irọ́ tó wà ní ìhòòhò lọ. Nítorí méjì kọ́ nítorí ìjọ téèyàn ó kù téèyàn ní sínú ayé mọ́ táwọn kan gbẹ̀yìn yàn tó ṣe pé ní tí ò rí bẹ́ẹ̀ ní tí ò ṣẹlẹ̀ ní tí ò fẹsẹ̀ múlẹ̀ ò ní wọ́n mọ̀ sọ. Ẹ jájọ́ mọ́ gbọ́ fídíò tó wà níwájú wa yìí náà ká mọ́ gbọ́ nǹkan tó wà ń bẹ̀. Ṣé ń gbọ́ báwọn. Ẹ̀rí ẹ̀sà ti gbọ́ nǹkan tí ń sọ báyìí àfikọ́ ọ̀rọ̀ wọn ṣàánú wa. Ẹ̀dọ́ mi èèyàn ẹ̀yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe súfì wàláhì ọ̀rọ̀ wọn kàn máa ń jẹ́ nǹkan tí máa ń ṣe yẹn bákàbákan. Béèyàn bá wò pé ní bí ejò bá ṣe gùn tó ká dáná bẹ́ẹ̀ súnlé Ọlọ́run ló mọ iye ẹni tí ó ta bá nínú ẹni tí ò mọ́wọ́ mọsẹ̀ nínú nǹkan tó ń parọ́ rẹ̀ mọ́. Àmọ́ èmi tó ń tún sọ lẹ́ǹkan sí wípé nígbésí ayé tiẹ̀ náà fúnra rẹ̀ àwọn ọ̀nà táyọ̀ mọ́ fi mọ́ inú ọba kọgbẹ̀rún ẹgbẹ̀lẹ́gbà tẹ̀sùbá sọ́nà bá ṣe mọ́ kó sọ́rùn kán mọ́ fa búlálà káàkiri gbọ́n tán fi ròyìn wọ̀nyí ní máa sọ bí kankan dìde wọ́n kàn wò sùnsùn wọ́n kàn mú ìtàn kan wá a sì dúpẹ́ fọlọ́run wípé báwo ọba tiẹ̀ bá bàbá yìí láyé àwọn tó mọ̀ bí wàá mọ̀ bá láyé àwọn tó ń jọ lògbà àwọn ọmọ wọn sì wà nú ayé o ẹ kàn sáà wá jáde wá ẹmọ ògán nísìn lọ́sàn-án àwẹ̀ ẹni tẹ́ pè lẹ́ni Ọlọ́run ẹni tẹ́ mọ ròyìn ẹ̀ fáyé pé wòlíì Ọlọ́run ni ẹ dákun kí náà ń pè ní ìjẹ́ wòlíì Ọlọ́run gan ìjẹ́ wòlíì Ọlọ́run ò fi wèrè
kò fi ròyìn ànábì sallallahu alaihi wasallam níbi ìjẹni ọlọ́run rẹ̀. Ọlọ́run ò fi ìmọ̀ hùwà tó tako àṣẹ ọlọ́run kò fi ròyìn ànábì rẹ̀. Tó bá wá ṣe pé ní ìfẹ́ ọlọ́run àti ìgbàláyé ọlọ́run náà lẹ́fẹ́ kílímù láyé àwọn ẹni yìí, ọlọ́run ṣàlàyé rẹ̀ fún wa fá. Ó ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ ọlọ́run, ànábì Muhammad ni ẹ tẹ̀lé. Gbogbo ń tọ́ba lè kí yóò di tí ẹ fẹ́ dànù bí tá a bá sílámù dé àti látànáwá yìí, tán bá ti gbé sùsùn wọn kí lọ́lọ́run wí kí lànàbì rẹ̀ wí tí ọba ti bá a lọ, wallahi wèrè, ànù, ìfẹ́ ẹnu, ìrújú kò ju bẹ́ẹ̀ lọ. Gbogbo ń tá a kálẹ̀ àtàdádálẹ̀ gbogbo ń tá a kálẹ̀ yìí kò síbi kan tí ó gbé ẹrú dé àfi èbúté òfo. Ó lè dẹni ọlọ́run àfi pẹ̀lú ntọ́lọ̀ fẹ́ràn ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wò nǹkan nísìnyí, ẹgbẹ́dẹ ẹni lọ́sàn-án àwẹ̀ àwọn mẹ́rin kan wọlé tọ̀ bàbá Jamiu Bulala lọ́fà. Wọ́n wá wọlé tọ̀ wọ́n bá ti ń jẹ búrẹ́dì àtàkàrà lọ́sàn-án àwẹ̀. Kì í wá sí pé ẹ fẹ́ sọ fún ẹpọ́ rẹ̀ wọ́n, ẹ mú rúdúrù excuse tó yẹ kí ni tó ṣe déédéé ọlọ́run wí ànábì rẹ̀ wí, ẹ̀ẹ́rẹ́yìn mú fún wọn mọ́. Ẹ fẹ́ sọ ìtàn yìí tó yẹ pé nítorí bá padà wá dé gbẹ̀yìn rẹ̀, wọ́n wá máa gbé wá padà mọ̀ rí nísìnyí pé ibi títàn ń lọ gángan ẹ̀rì àti irọ́ tó wà ń di rẹ̀ àti jàǹbá tó fẹ́ mọ́ fi ṣe fálẹ̀ ọmọ ànábì ẹ̀dá máa gbọ́n so. Ẹ̀rí nínú àkóbá tá ń ṣe fáwọn bàbá yìí náà. Mùsùlùmí tó bá kú síwájú ọlọ́run á mọ tọrọ àforíjì fún ni. Ẹ dákun ṣé Jamiu tẹ́wàá ń parí Bulala, kí ni Bulala wọn wá dà sí ká mọ̀ lù lọ́rẹ́nu ni àbẹ́ tí wọ́n lùyàn lọ́rẹ́nu ayé. Ẹ mọ̀ wo Bulala tó ń pè bàbá yìí báyìí nísìnyí, ṣé Bulala wípé nítọ̀ ẹni tó ṣẹ̀ sí òfin ọlọ́run tá a fẹ́ lù tá à ń pé kọ́ bá wa lù ni, àbáwọn ìtàn oríṣiríṣi àwọn tí ọ̀bá làákàyè lọ tó yẹ pé nínú ìgbésẹ̀ bàbá yìí lẹ́sìn máa bà. Bí kò ṣe pé níyẹn wọ́n níjọ́ kan àwọn kan lọ kí sílé ọkàn mú ọkàn bẹ̀rẹ̀ sí ní máa lù wọ́n ni. Ó wá lù wọ́n tán, ó wá nígbà náà ìyà tí wọ́n fi jẹ wọ́n nínú sàárè lòun ti lù wọ́n hùn tán bá dísà ìtàn bá ṣe rápá lára wọn ní lù wọ́n mọ́ àà. Ní gbogbo àwọn ìtàn wọ̀nyí yìí bọ́ ànábì ṣe tó báwọn sọ̀hábà rẹ̀ ṣe tó gbogbo ìtàn ìgbésí ayé àwọn ànábì látòkè dé àtàwọn tó fi dáadáa tẹ̀lé wọn á gbọ́ kankan tírú àgbákò báyìí wọnú ayé rẹ̀ rí. Ẹ̀yin náà ẹ̀wọ̀n kan o, wọ́n lọ kíyàn sílé, wọ́n wá délé rẹ̀ tàì délé rẹ̀ ọbẹ̀ sí ni máa lù wọ́n ní Bulala, kò sí nǹkan méjì tẹ́ wẹ́kọ̀mù wọn. Ẹ dákun ṣé ẹ̀kọ́ pàdé àlejò ń bẹ nínú ilé yìí náà bí? Ó wá lù wọ́n tán, ó wá ní ẹ padà wá ní táwọn Munkar àti Nakiri ó fi lù yín nínú sàárè lòun ti mú kú òun áá. Ànábì Muhammad ó sì kú sọ̀hábà kan sallallahu alaihi wasallam, Sa'd ibn Mu'adh. Ànábì wá kú ń bi sàárè, ànábì sọ wípé ní tó bá ṣe pé ní ẹnìkankan lè là nínú ìfipinpin sàárè ni Sa'd ọmọ Mu'adh náà bá mórí bọ́m̀bẹ̀. Ọ̀gbọ́ sọ̀hábà ànábì nífà, ànábì tún bẹ̀rù lórí wàhálà àánú sàárè fún sọ̀hábà rẹ̀. Ẹ wo àwọn eléyìí wọ́n máa mọ fún wọn láwọn tàn, wọ́n máa já búrẹ́dì láwọn èèyàn lọ́wọ́. Wallahi ẹni tó bá tẹ̀ láwọn eléyìí ó fẹ́ sọra rẹ̀ nínú ayé ni, ó fẹ́ sọra rẹ̀ nù kúrò lójú ọ̀nà tó lọ́n fi rán ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹ wo nǹkan lọ́sàn-án àwẹ̀ ń jẹ búrẹ́dì, àwa já búrẹ́dì àtàkàrà láwọn èèyàn lọ́wọ́ nígbà táwọn akálà sáàdì tán. Ẹ wo nǹkan lọ́sàn-án àwẹ̀. Gbogbo ohun tí ó bá lè wù ọ́ dà, gbogbo ohun tí ó bá lè wù ọ́ jẹ́, ìjọ tí ẹ̀ bá lọ rárá bó ṣe lè wù ọ́ mọ̀. Àwọn tó jẹ́ ní àná tó jẹ́ ní ìsíwájú táwọn ẹni tẹ́ ń pàtàn wọn nírọ̀ yìí tẹ́ ń pa lọ, torí mi ò gbà pé kí ní òun ṣẹlẹ̀ nú ayé wọn, àfi tí kankan nú àwọn ọmọ àfáà yá àbáwọn tó yẹ pé wọ́n súnmọ́ wọn dáadáa. Gbogbo àwọn kíní burúkú tán mọ́ pàtàn wọn yìí, tán mọ́ sọ àwọn ọ̀rọ̀ eléré bú ọ̀rọ̀ tí ọ̀dà ń pẹ́ nìyí. Èwo nínú rẹ̀ ni bàbá rẹ̀ gbọ́fà nù wọn? Èwo nínú rẹ̀ ni ṣéwù rẹ̀ pàdé bàbá Jamiu Bulala lọ́fà gan pẹ̀lú? Ẹja gbọ́ ẹ jáde wẹ́ wá sọ wípé ní ìtàn tó ń sọ yẹn o ojú yín ló ṣe, àbẹ́yìn ló ṣẹlẹ̀ sí, àbẹ́ ẹmẹ́ni tó ṣẹlẹ̀ sí.
ẹ kàn sáà mú kinní kan wá ẹ kàn máa fi tan àwọn èèyàn ẹ máa fi parọ́ fún wọn ẹ máa fi tánìṣì méjì àwọn kan wọn kálukú náà wà dákẹ́ torí pé gbé bàjẹ́ ọwọ́ wọn. èmi tó ń challenge gbogbo ń tọ́wálé wọ́ jẹ́ nínú Sufi tẹ́ ẹ̀ wà ńlẹ̀ Yorùbá yìí lápapọ̀ àbẹ́ntóun náà gbarú ìtàn yìí gbọ́ ẹ jáde ìwé ẹ wá sọ fáyé òun rèé o ìtàn yóò lórí kò lẹ́mù ẹ̀wọ̀n tó jáde tí wọ́n ń pa ẹ̀wọ̀n tó fà lọ́wọ́ ọfà fọ́tò ṣe Ibrahim lọ́wọ́ ọ̀daràn mọ́ràn òun fèyí ń han àwọn èèyàn síbi tó ti ń ka ìtàn jáde nu kò sí pé bàbá kan lọ́ka fóun kò sí pé sojú òun kò sí pé àwọn òbí òun bẹ́ẹ̀ ọmọ ọdún mélòó ni nígbà tí bàbá Jamiu Ọ̀fà kú tí fi ń parú ìtàn yìí bóyá ń tìlì pẹ̀lú bó ṣe ń pa yìí ẹ wàá jáde ẹ gbà yín gbọ́ ẹ dákẹ́ mọ́ tán bá wá sọ fún yín pé nu Sahih Bukhari tẹ́ débẹ̀ tẹ́ ka àwọn àfáà Bukhari tẹ́ ka àfáà rẹ̀ tẹ́ ka àfáà rẹ̀ dórí sọ̀hábà nẹ́bì dórí ànẹ́bì èyí ò dùn pé nírọ́ èyí ò dùn tako èyí wọ́n tako làákàyè yín àmọ́ ipe àbájá mi ò fà lọ́sàn-án àwẹ̀ gẹ́gẹ́ wọ́n ń jẹ búrẹ́dì kò tako làákàyè yín hadha wallahi àrùn alaykum ṣe bẹ́ẹ̀ lẹ́ ní làákàyè ni ṣe bọ́pọ̀lọpọ̀ mọ́ ń pé ẹgbẹ́ sí làákàyè wò sọ́bà làákàyè lọ ni ẹ̀wọ̀n tán bù yẹ gbé wọn làákàyè wo ẹ kàn máa ọlọ́sàn àbáwọn di àgbákò tó ti pé ní wọ́n rí tàn rẹ pánú ayé rẹ̀ láyé yìí àfi ìtàn bí gbàtẹ́ bá ń dán wèrè wò tí máa ń ṣe rédèrèdè lẹ́mọ̀ pápá rẹ̀ wọ́n náà wọ́n kan nísìnyí wọ́n ní ṣègbéyàwó ọwọ́ jáde kó lè ṣòwò láàrin ọjà níta gbangba ọwọ́ wọ ṣọ́ọ̀tì nìkan wọ́n ń jọ àyìn lọ́mọ wúrà àfẹ́sìn àfa mùsùlùmí tẹ́pẹ̀ láfa mùsùlùmí náà nù ní àfa tẹ́pẹ̀ lẹ́ni ọlọ́run nù ní ìjọ ìyàwó rẹ̀ tí ń ṣègbéyàwó ọwọ́ kò lé ọbọ̀ sáàrin ọjà àwọn ará ilé ń dunnú báwọn ṣègbéyàwó òun bẹ láàrin ọtí kíni o tí ń jọ àyìn lọ́mọ wúrà ẹ̀wù kan ṣétàn náà rèé àbí pé ńjọ́ kan wọ́n kọjá lọ láàrin ọjà wọ́n kàn pàdé ìyá kan ní wọ́n sì di ọyàn obìnrin wọn wá ń fún wallahi alazim alhamdulilayi náà adúpẹ́ fọlọ́run pé wo tí wọ́n bá báyàn dán wò ọwọ́ wọn lọ sí ọwọ́ tán fẹ́mi fún un láì tí ìdébẹ̀ gan pẹ̀lú irú ọwọ́ eléri bú òun àwọn nígbà náà pé tí àwọn fún kó ń bẹ̀ tán ní ọmọ tọkàn yìí wà lé ọlọ́run ni ọyàn àyàyà rẹ̀ àràmù ní tó bá sì mú kò ní dẹni ọlọ́run kí ni ń di ọyàn lára obìnrin ẹ̀yin náà ẹgbọ́rọ̀ ọ̀hún sí làákàyè wò ẹ fọ̀rọ̀ ìmọ̀ táyé dọ́ńkọ́ ẹ fi gbọ́ wò ẹgbọ́n tá nẹ́bí sọ kí ni pè ní labanul fahl mílìkì tí máa jáde nígbà tí bàbá bá súnmọ́ ìyàwó rẹ̀ tó wá doyún tó dọmọ ọgbọ́sẹ́ látara kí ni ó ti wá látara ìsúnmọ́ tọkùnrin súnmọ́bìnrin tẹ́ lóyún òun náà ní kí ni òun ló máa pòdúsì ọyàn tọmọ ọmọ mu lọ́fàá tó ṣe wípé ní bàbá bá fẹ́yàwó méjì tó bá súnmọ́ àwọn méjèèjì tí kan á bí obìnrin tí kan bí ọkùnrin àwọn ọmọ méjì wọn ò lè fẹ́ra wọn torí pé lábánù kan náà ní kí ni o fáhálù kan náà ló pòdúsì lábánù àwọn méjèèjì ọya ọmọ tẹ ní pínpà náà pé ní ẹni ọlọ́run ni tó bá mọ yàyà rẹ̀ ń kò ní dẹni ọlọ́run mọ́ torí pé ọyàn àrámù lọ́wọ́ à ń bẹ̀ bàbá tó súnmọ́ yà rẹ̀ tó súnmọ́ sí náà ni tó bá tiẹ̀ wá súnmọ́ nítumọ̀ sí náà gan pẹ̀lú kí lọ́kàn ọmọ ọ̀lẹ́sẹ̀ díẹ̀ àwọn òbí àwọn tán sunrun rẹ̀ ni wọ́n lẹ́sẹ̀ àwọn náà ṣèṣì náà kọ̀ọ̀kan mọ̀ so àwọn nǹkan tí ọba làákàyè lọ tí ọba yìí mọ̀ tí Islam pè wá sídìí rẹ̀ lọ tí ọba tán ń pè lọ́la ju mímọ̀ láwùjọ wa gan lọ pẹ̀lú ẹ kàn mú jáde wá ẹ sì mọ̀ fi tan ara yé irú tàn yìí báyìí nísìnyí wọ́n wà dọ́gbọ́n fi tan àwọn èèyàn wípé nígbà míì ṣéwù náà lè rí i pé ìwọ ń bẹ lára àbí nǹkan tí ò lẹ́tọ̀ọ́ kọ́ wá ṣe kinní kan ṣéwù lè máa rọ fáńdù ọmọ ọlọ́mọ wọn ní kí ló fà pé àràmù ń bẹ lára ẹ fẹ́ yọ kó mẹ́ẹ̀ ni níbi tán díráìfù irú tàn wọn lọ́nà ẹ mọ gbélé yìí náà sọ ẹ níbi tó ń náà kángun sí. ẹgbọ́ ọ̀gbẹ́ni yìí tí wọ́n bá lọ gbé Olympic àwọn òpùrọ́ kalẹ̀ nínú ayé ìpètọ̀ àbí kí náà ń pè náà Guinness Book of Record pé kí wọ́n wá parọ́ nú ayé tán bá máa wọn Sufi ilẹ̀ Yorùbá èmi rò pẹ́lú mi ò gba fọ́ọ̀sì tó wọn èmi rò pẹ́lú mi ò gba Guinness Book of Record bí kí wọ́n parọ́ yóò ní Sufi ilẹ̀ Yorùbá lọ àgbákòrò ń bẹ ní ẹnu ẹgbọ́n ní sọ yìí tún sọ pẹ̀lú ìgbà tó pé ní kìíní òun dá lójú nítorí bá ní ta gìràgìrà káàkiri
àgbákò ẹwù tí ń sọ ẹwù rẹ tí ń pa lẹ́nu mọ̀ pé onímẹ̀sìn lẹ́yìn náà ìmẹ̀sìn wo lọ́sàn-án àwẹ̀ kẹ́nìkan dèrò kọ́ ọmọ jẹ bẹ́rẹ̀ àtàkàrà lọ́sàn-án àwẹ̀ ẹ mọ̀ pé tí wọ́n tù sí ẹ mọ̀ gbọ́. ẹ gbọ́ ó ní bàbá béèrè pé ní kí ló lóhun tóhun ṣe ó lóhun ò rí nǹkan kan ẹ dákun kí ló ṣe òun ṣé kò parọ́ ẹ dákun ṣé kò parọ́ ṣé rọ́kọ́lọ́pọ̀ ayé nísìnyí orí yàn ti ń jẹ bẹ́rẹ̀ àtàkàrà ó tún wá bù fún wọn náà ń bẹ́ẹ̀ ìwọ náà wá jẹ ọwá ló rí nǹkan kan níbi òórùn kan báwọn nísìnyí ẹ rí nǹkan tí ó jáde níbi èyí wọn náà ẹ rí bákan. ẹ báwọn nísìnyí tí mùrídí bá wọlé tọ̀ ṣéwù tí ń bóbìnrin sùn tí mùrídí bá rí ṣéwù tí ń mutí tí mùrídí bá rí ṣéwù tí ń ṣe ní tí ọ̀dà àbí mùrídí bá rí mùrídí ẹgbẹ́ rẹ̀ àbórí mọ́kàdámù tí ń hùwà tí ọ̀dà torí kó lè bá a rí dáadáa nú ayé àfi kó lóun ò rí nínú ibi tí ọ̀rọ̀ burúkú inú ibi tí ń lọ náà nù ni èmi sì ń wí jáde pé àwọn ìtàn bútíntánìsì méjì bàbá ọ̀fà yìí ṣe bí wọ́n lálífà ṣe bí wọ́n ní àlífà ṣe bí wọ́n láwọn kan tán bá àbá yìí gbé nú ayé wọn bó ṣe lè wù ọmọ bó tiẹ̀ ṣe pé ní àwọn èèyàn pọ̀ lára nígbà tán bẹ nú ayé gbogbo àwọn èèyàn náà wá dákẹ́ wọ́n sì ń wò náà báyìí wọ́n ń pa ìtàn tí ọmọ ọba ayé àtàlẹ́kẹ́ àmọ́ àbáyẹn jẹ́ fún un torí pé ẹ wo orú ọ̀rọ̀ yìí báyìí nísìnyí bẹ́ẹ̀ nìkan bá wá gùn lé tí bá wọn bá rú nǹkan bẹ́ẹ̀ lọ tó bá déwájú Ọlọ́run ṣe pé àbáwọn náà ní commission bẹ́ẹ̀ ni bàbá ti dá ìlànà tí ò dá lẹ́nu bàbá ṣe kí ni ó ti dá ìlànà tí ò dá lẹ́nu tó bá rí bẹ́ẹ̀ ẹ já máa gbọ́n sóò. olóòótọ́ ni òpùrọ́ 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 tí kò rí dínkù rẹ̀ ọlọ́kọ́ ṣàánú wa pẹ̀lú àwọn obìnrin ilẹ̀ Yorùbá wọ́n yára gba wèrè láyé wọn ẹ̀wọ̀n kan bọ́sẹ̀ pẹ̀lú wa ẹ̀wọ̀n kan kìíní wọn ti jẹ wọ́n gbogbo pẹ̀lú àwọn nǹkan tí ò fẹsẹ̀ múlẹ̀ wọ̀nyí Ọlọ́run mọ̀ là ọlọ́pàá àná tó ń kó sí yìí ọ̀rẹ́ Ọlọ́run olóhùn ò rí ṣẹ́kọ̀ tàbùkù rẹ̀ ẹni Ọlọ́run wa rí pé àfikún wọn ṣàdúrà fún pẹ̀lú nǹkan bẹ́ẹ̀ sẹ́ni mánu pupa yìí ọ̀daràn nífa mánu pupa burúkú yìí ọ̀daràn ni o ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́. Yorí bàbá Ọ̀fà ẹni ẹlẹ́ẹ̀kẹta tó lóun rí wọn kí wọ́n jẹ bẹ́ẹ̀rẹ̀ àtàkàrà àti ẹni ẹlẹ́ẹ̀kẹrin wọn àwọn èèyàn ò lépè àbí ìpìlọ̀ àkùtàn wọn gbọ́n sọ. àgbà ẹwà wọn máa ń ṣèwé ni karamba ọgbẹni ọ̀daràn gidi ní àwọn tó àpò wọn Al-Qur'ani ya subhanallah ya subhanallah ya subhanallah ó túmọ̀ sí pé níbi tẹ̀mùwé ìsọ̀tà ní pé láti ní ibi táwọn àbáwọn súnmọ́ lọ́hùn dé ọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an torí pé ní káyọ́mọ́ rí
wọ́n fi ń ṣe lọ́sìn ni wọ́n sọ ọ́ dára wọ́n wá ń jẹ téèyàn bá ń tọ́jú ìjọsìn rẹ̀ pamọ́ fún ká má bàa rí ọ̀dà àmọ́ látara pọ́n tọ́jú ìpamọ́ wọn lọ gbé ìwà àbàjẹ́ jáde aburú ni. wọ́n sọ Kùránì di àkàrà lọ́sàn-án àwẹ̀ wọ́n ń jẹ àwọn tó wọlé mọ́lé yìí àwọn táwọn náà bá kọjá tán kàn rí wọn tí wọ́n ń jẹ ńkọ́ kí ni káwọn yóò mọ wí káàkiri. so ìjọsìn wọn wọ́n tọ́jú ìpamọ́ kọ́hún wọ́n fi sọ àwọn nǹkan nù àwọn kan nìkan ẹ̀kọ́ sábúrú ìyẹn lè máa jẹun lọ́sàn-án àwẹ̀ kódà àbájá mi lọ́fà gan-an máa jẹ ibẹ̀ lẹ́tàrí wípé ní ìròrí àwọn tí wọ́n ní àwọn Súfì ohun tán máa sọ wípé ìrun kan Ọlọ́run gbà lọ́wọ́ yàn tó bá ti ké ọ̀kan ojú tó fún wọn ní kí mi mọ́ àwọ̀ ẹyọ kan Ọlọ́run gbà ẹ rí i pé ó ní ìbáṣe ó ti ní àsopọ̀ kékeré pẹ̀lú ìgbésí ayé bàbá ọ̀fà lẹ́yìn wọn lọ àmọ́ wọn táàmọ́ ilé wọn táàmọ́ wọn táàmọ́ àwọn alábàálù wọn ibi tí wọ́n ti táàmọ́ ẹ̀ tó sùn wọn táàmọ́ ọdún tí wọ́n lọ táàmọ́ oṣù tí wọ́n lọ táàmọ́ ìgbà tí wọ́n kó nú ayé àbí wọ́n sì ń bẹ nú ayé ní gbogbo tá a kà á lẹ̀ yìí nípa àwọn mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́ni tọ́mọ̀ ẹ̀ kàn sáà mú ìtàn kan tó lẹ́mọ̀ wá ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní pé ní Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run gbogbo ń tọ́lọ̀ fi Kùránì ṣe pátápátá àpèjúwe àti pé ní Ọlọ́run ṣe kí ni Ọlọ́run fi ń ṣe wáàsí fún wa ni liyadabbaru ayatihi kán lè bá a máa ronú sí àwọn àmì ọ̀hún tó wà níbẹ̀ ní kò ẹ̀sìn kìí ṣe ká lè mọ bí pàpọ̀ mú mi kù. tẹ́ ẹ bá ti ẹ mọ lóríṣiríṣi àwọn èèyàn tó mọ jáde tó mọ súnmọ́ wípé ní ṣe bẹ́ẹ̀ ní mírèkù ni ọ̀dà òun sún àbọ̀ mírèkù náà ẹ̀yìn wẹ̀ ni. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé bá kò bá ní sọ́tò yìí gbogbo tó tà níbi lónú ayé rẹ̀ pátápátá àgbọ̀ pé torí kan bá ká ànábì mẹ́gbẹ́ ànábì ń kà ànábì wa sọ Kùránì di nǹkan mi sọ kàrà àti pé ní agbára tẹ́ fi ń wọ́n mọ́ ni. Ya subhanallah ẹ má bínú a ṣe wípé ní agbára àwọn òṣìṣẹ́ ènìyàn so tó bá ṣe pé ní Kùránì di àkàrà tí wọ́n fi yẹnu wọ́n ní bẹ́ẹ̀ ìdàlélù so ti dàlélù wọ́n sọ wọ́n dẹ̀gbẹ́ ara wọn kọ́hún Al-Qur'an kalamullah Kùránì ọ̀rọ̀ Ọlọ́run àti dàlélù ọ̀rọ̀ èèyàn ẹ sì wá sọ méjì dẹ̀gbẹ́ ara wọn. ẹ̀rọ kò ti dà báyìí. so ẹ wo nǹkan wọ́n sọ Kùránì di Kùránì àti pé Kùránì ń padà wá di àkàrà ìjà gbọ́ tán àfa òpùrọ́ irọ́ ti balẹ̀ ayé ọ̀gbẹ́ni yìí jẹ́. òpùrọ́ adúpẹ́ fọ́lọ́run adúpẹ́ Kùránì wá di àkàrà tí wọ́n ń jẹ anything jíjẹ nínú Islam ọba àwẹ̀ jẹ́ ẹ̀gbọ́n tó ń sọ nísìnyí wípé oríṣi Kùránì lòun ń jẹ Ọlọ́run ò gbé Kùránì lẹ́ka máa jẹ Kùránì èso oúnjẹ ọ̀rọ̀ Ọlọ́run ní Kùránì ẹ má bà kí á mọ̀ báyìí jẹ́ ẹ má bà iye wọn náà jẹ́ ntẹ́ ẹ bá fẹ́ ṣe inú bàjẹ́ àtanù ẹ sí lọ́nà ọ̀tọ̀ ẹ má nínú nǹkan tá à ń pa kíyèsí rẹ̀ nínú ni tó bá wá fẹsẹ̀ múlẹ̀ ṣe wọ́n báyìí tó
ọlọ́run kọ́ ṣàánú wọn ni o ọlọ́run jáde ọ̀tàn wọn dájọ́ ọlọ́run ní irú ìtàn tẹ́ ẹ pa yìí ọdọọdọ bàbá yìí lóòótọ́ ó ti ṣẹlẹ̀ nínú ayé tí bàbá sọ Kùránì di àkàrà tó àfikọ́ lọ́wọ́ ṣàánú bàbá náà kọ́lọ́n jáde bọ̀ tán wọ́n dá wájú ọlọ́run ló kù báwọn n ta mọ̀ tọrọ fún wọn nù ni torí pé ìtàn ṣe yí ọ̀dà ó sì kù díẹ̀ káàtó lọ́wọ́ gbẹ̀yìn ní ipe ni kí ló farú ìtàn báyìí ní tó farú ìtàn báyìí ju ipe ni ayé bá a mọ̀ gbogbo ọ̀nà tí mùrídí ó fi dẹni tí ò ní lè yẹ ṣékù rẹ̀ lọ́wọ́ wò lórí ìbàjẹ́ irọ́ ànà ìrújú ìfẹ́ ẹnu àdá nàìjíríà kan báyìí kò sí nǹkan mìíràn irú àwọn nǹkan báyìí lápá ló máa ń bí láti ti ń pa ẹ̀ pé súfì ṣe nǹkan téèyàn máa tẹ̀lé wọn àwọn súfì ilẹ̀ Yorùbá yìí àwọn dáa kan báyìí kò fẹ́ sí lára ọ̀pọ̀lọpọ̀ wọn àfàwọn tí ò bá gba rúùtàn báyìí rẹ̀ wí tí wọn wá pàtàkì wàsífà àti kùbà ju ìlànà tànẹ́bà Muhammad lọ́jọ́ lọ́rùn bẹ́ẹ̀ méjì sí kùránì wíṣí wàsífà gẹ́ pẹ̀lú ní kẹ́sí pé wọ́n pàtàkì rẹ̀ tí wọ́n ti ẹ̀ ṣe ìjọ rọrùn sẹ́ẹ̀rì wọn. sórí kún bí ká dé ìyá ọlọ́wọ́ ṣàánú wa irú ọ̀gbẹ́ni yìí náà àwọn tán bá ń kọ́rọ̀ rẹ̀ kún tán bá ń gbọ́ ọlọ́hìn ọlọ́run kọ́ ṣàánú náà torí pé ẹ̀yin náà wo bó ṣe rí ẹwà píáránsì rẹ̀ ẹ wo tí ń sọ lẹ́nu ẹ wo tí ń takò nú ọ̀rọ̀ Ọlọ́run ẹ wo tó fẹ́ bàjẹ́ nínú ayé àwọn bàbá yìí náà níwọ̀nba ẹ dákun èyí ṣe táwọn bàbá yóò ṣe nítàn kan tó ṣe déédéé ọ̀rọ̀ Ọlọ́run àti tànẹ́bì rẹ̀ ẹ pé àwọn ìtàn bú yìí náà ni àwọn ìtàn lódì yìí náà Ọlọ́run kó ṣàánú wa o ìwọ náà yà wọ́n fi ilẹ̀ fáyé wo nǹkan tó wà lórí rẹ̀ ìjọ dá ìjẹ́ wọ́n lè bọ́ ń di ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa o. هذا وصلى اللهم وسلم على محمد عبدك ورسولك وعلى آله وصحابه ومن والاه وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته.